àfà Sheikh Labeeb mo kọ mẹ́sẹ̀jì kan mo fi kíní lẹ̀ lórí kíní tí mo kọ mo ní Sheikh Labeeb mo ní sallallahu alaihi wasallam látara ọ̀rọ̀ tí wọ́n sọ jẹ́ sọ bẹ́ẹ̀ tí ó jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kódà òun náà ọkọ̀ padà wálé ṣùgbọ́n tí ẹ mọ̀ ọ̀rọ̀gbọ́n ẹ̀dọ́mọ́ sí ọ̀rọ̀ ara wọn náà ni. bẹ́ẹ̀ ọ̀sán àwẹ̀ ni. no ṣé mo pé ẹ wo lẹ́ǹtì ń sìn ṣé mo pé lẹ́ǹtì yẹn ó ti jókòó sáyé ara ẹ̀ tí mùsùlùmí wá bá ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ṣé mo pé rotation ni ti mùsùlùmí. bẹ́ẹ̀ ó wá bá ń bẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni ọdún eégún ọ̀hún yẹn ó ti ní táìmù tán máa ń ṣe ààwẹ̀ yẹn dé wá bá ń bẹ̀ ni. ṣẹ́rí bọ́n ṣe máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n á lè ṣàn tán bá máa ń ṣe ọdún eégún wọn ó máa ń bọ́ sásìkò Christmas but ìjọ Christmas yẹn wọ́n fún ní ọ̀wọ̀ bàbá wa kì í ṣe eégún lọ́jọ́ yẹn. ohun tá à ń sọ fún yín ni wípé ṣe rí àwọn níjọ́ tí ilẹ̀ Yorùbá ti ń exist ṣe ìlú ẹyọ kan lélẹ́yìí o Abẹ́òkúta nìkan lélẹ́yìí o ṣe rí èrò tó pọ̀ tó báyìí rí. ó wà bàbá ó wà nílùú ọ̀dọ̀ títí wa. bàbá kò sí èrò tó pọ̀ kò ṣẹ́rí nígbà tá a ti gbọ́njú ẹni sùúrùsà nínú àwẹ̀ nínú ẹ̀rí èrò tó pọ̀ tó báyìí nínú àwẹ̀ rí nínú àwẹ̀. kò sí nínú àwẹ̀ kò sí. ṣe mọ́. ẹ gbọ́ nǹkan tí bàbá tó sọ̀rọ̀ lánàá yẹn ẹ gbọ́ nǹkan tó ń sọ ni wọ́n ní kí Saudi gan máa lọ sí yídì àwọn èrò pé èrò yídì Saudi gan tó yẹn. bẹ́ẹ̀ni ẹ kí n wá fídíò yẹn fáwọn tí wọn wò lánàá. àwọn èrò pé èrò Saudi tó ń lọ yídì wọn tó yẹn bọ àgbogbo kan tẹ ṣe lánàá mo wò pátá kò sí èyí tí mi ò bá yín fọ́lù nú ẹ̀. ṣùgbọ́n ẹ rí Ọlọ́run kó ṣàánú wa àwọn alálẹ̀ gan fúnra wọn ti jí wọn sùn wọn wọ́n ti ń fọwọ́ tọ̀ṣì ẹni wọ́n ti ń fọwọ́ alálẹ̀ gan ló lọ kó sínú Trump ló dá sọ̀rọ̀ Nàìjíríà. náà bàbá wa lórí ọ̀rọ̀ ìṣẹ́jú kan lódòkù lórí ọ̀rọ̀ Trump àti ìlérí tí wọ́n fún Nàìjíríà àwọn Nàìjíríà ń sọ nísìnyí pé kí Trump tó má bí Trump kó máa bọ̀ kí lè rí sí 1 minute sir kí lè rí sí láàrin ìṣẹ́jú kan. èmi sáàni sí kó máa bọ̀. kí Trump máa bọ̀. kódà kójú òun ló tún máa recognize kójú òun ló máa recognize tiwa kó pín Nàìjíríà sí wẹ́wẹ́ kó pín yẹ́lẹyẹ̀lẹ kó ní kálukú máa lọ tiẹ̀. ok ẹ ṣeun sir. òun ló lè jẹ́ ká ní ìsinmi. sorry sir ẹ tó bá wọlé tó bá mute a máa drop yín ni o kí n rojọ́ lórí show yìí o a ní protocol a dẹ̀ ní discipline ẹ tó bá ti bá wọlé tó bá ti bá wa mute protocol wa náà ni pé ká drop onítọ̀hún. lórílẹ̀-èdè Yorùbá tí nígbà táwa wà kékeré gbogbo àwọn oúnjẹ rádaràdá tá à ń jẹ ìkọ́ là ń jẹ wọ́n máa ń ṣe àwọn oúnjẹ kan lọ́dọ̀ wa ń gbà yẹn láti kó àgbàdo wọ́n máa ń pè ní kàngó tán bá dín báyìí bí àkàrà náà máa lọ o. kọ̀ǹgú náà ń pè lọ́dọ̀ sí wa. àgbàdo náà fi ń ṣe. bẹ́ẹ̀ni. nígbà táwa wà ní kékeré èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa fi ń ṣe mọ́ínmọ́ín mọ́mọ́ la máa ń pè. téèyàn bá jẹ ọkàn olúwa ẹ̀ máa balẹ̀ ni. so now gbogbo ìgbà yẹn kí ni gbogbo rádaràdà ká ń jẹ. bàbá wa náà nísìn Trump ń bọ̀ ní Nàìjíríà fún ètò ṣàríà lọ àwọn náà tó pàwọn fẹ́ ṣàríà lọ náà wọ́n àtàkì Iran nísìn wọ́n ti jẹ president wọn àwọn àáfàá ilẹ̀ Yorùbá láti àná ni wọ́n ti ń ṣe fídíò wípé àwọn Nàìjíríà gbọ́dọ̀ lọ sọpọ́ọ̀tì àwọn Iran láti bá Amẹ́ríkà jà ẹ tó bá wa mute yẹn má bínú tá a bá drop yín o gbọ́ nǹkan kan lórí péjì yìí o. iṣẹ́ rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn wọ́n túbọ̀ fi ń lé Trump lóró ni. so wọ́n ní Nàìjíríà gbọ́dọ̀ dìde láti lọ bá Trump jàṣẹ fọwọ́ ti sà. òun náà ni mò ń sọ nǹkan tí Trump fẹ́ ṣe fún Nàìjíríà wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ ó ṣe fún un. àdúrà àwọn alálẹ̀ ló ń gbà. mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan mo ní nígbà tí Yorùbá nation gbóná girigiri máa nǹkan àpótí ẹ̀rí ó máa ń ṣe àwọn àdúrà kan ó ní nǹkan tó máa ṣẹlẹ̀
tí Yorùbá nation máa tètè bọ́ sí Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀. Àwọn nǹkan tó ń fẹ́ ṣẹlẹ̀ tá àdúrà yẹn ibi tó yọrí sí nìyẹn. Ẹ ṣeun bàbá wa Ajíṣọlá lórí TikTok ẹ bá wa wọ mute. Ẹ ṣe wọn gan bàbá wa sà. Bàbá wa Ajíṣọlá lórí TikTok ẹ bá wa wọ mute. Mo láìkí oríkì yín yẹn o, ìjẹ ìṣàlú èrè. Ìṣẹ́jú méjì ẹ má kí mi, oríkì ara yín lè máa fi ṣe ẹ lò sí wa. Ta fẹ́ máa ṣe lórí péèjì yín, ẹ má sọ pé Yorùbá wuyì ẹ̀ka, ẹ má kí mi, máa gba yín blò lẹ́nu. Ó yá. Okay, mi lọ máa Ajíṣọlá kò lè ṣe ọmọ wòyíra kó má bàa rẹ lókàrà lẹ́nu kò lè ṣe ọmọ wòyíra kó má bàa gbákígbá ní kẹ́kẹ́ sọ ọ̀rọ̀ ló kò má jẹ̀bi àrùn báyẹn ṣiṣẹ́ òkú kẹ́mílẹ̀ wọn ò bá torí ẹni wá ohun tí mo bá wá jorí ẹni lọ òkú má jẹ̀bi àrùn báyẹn ṣiṣẹ́ ìyá mi bá mi gbà bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ mi ìbá yín gbà bẹ́ẹ̀ tó lórí kì mí ni Oko Àlàkẹ́ ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ̀ òkò tẹ́mílẹ̀ mi ò bá torí ẹni wá ohun tí mo bá wájú torí ẹni lọ. Oko ó máa jẹ̀bi ọ̀rọ̀ yọ̀ òkò tẹ́mílẹ̀ mi ò bá tẹrí ẹni wá ohun tó mo bá wájú torí ẹni lọ. Ìlú wo dọ̀dọ̀ yín? Ṣe rí nísìn tí wọ́n sọ pé má jẹ́ ká máa bára wa jà Ọ̀ṣun ni wọ́n o oríkì ilé tèmi òun lóríkì ilé tiwọn. Ṣé pé Yorùbá a gbọ́dọ̀ dúró lẹ́yọ̀ kan in respect of any ẹ̀sìn tó lè máa ṣe. Irrespective of anything tó lè máa ṣe Oko Àlàkẹ́ ni ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ̀ òkò ní mí òkò tẹ́mi ńlẹ̀ mi ò bá torí ẹni wá bá mi ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè àjọ ń ṣètò ni o so ẹ bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nísìn wọ́n ní lórí ta wọ́n ní kí Trump máa bọ̀ tó máa bí i dá àwọn àáfàá ti ń bọ̀ tàbí ọ̀tọ̀ ti pàmìyàn ní Nàìjíríà wọn ò bọ́ta sọ̀rọ̀ wọ́n ti ní kí Trump máa bọ̀ wọ́n tó máa bí Trump rè kó gbórí sí. Ẹ jọ̀ọ́ tí Trump bá ṣàbẹ̀ wá wọ́n máa kọ́ àwọn àfáà nìkan lọ ó ṣàjọ àwọn ọmọ Yorùbá àtàtà kókó wa sílẹ̀ àwọn àfáà àwọn Fúlàní ni wọ́n kó máa kó wọn lọ. Bàbá yìí ò dà. Àwọn náà láyà àwọn ni wọ́n ní àgbà Kùránì ń bẹ fún wọn wọ́n kàyà sí wọn kà kù sí Yorùbá. Wọ́n fi fèsì Trump. Kí ló dùn ní ìpẹjọ́ ọmọ Yorùbá sà? Kí ni tó dùn ní ìpẹjọ́ ọmọ Yorùbá? Ìyá mi kò sí ìbànújẹ́ ní kíkí ọjọ́ ọmọ Yorùbá. No, kí ni nǹkan tó dùn nílẹ̀ fún wa ní sample ṣó ń jẹ ní sáṣọ ni ṣé ìwà wa ni báwo la ṣe rí tó dùn mọ́ yín? Ìyá mi ló kọ̀ọ̀kan ní Yorùbá fi yóò rí. Ó dà ẹ ṣeun gan bàbá wa ọmọ ọba ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun gan bàbá wa ọmọ ọba ẹ bá wa gbóhùn sókè. Ìyá wa Melina ẹ bá wa mute ẹjọ́ o àkínfà ìgbà yẹn lórí page wa o. Àwọn tí ń ṣẹlẹ̀ ni pé ẹ wo àtìgbà tí Nàìjíríà ti kó sínú pọ́blẹ́mù agbénipa a gbọ́ nǹkan kan lẹ́nu àwọn àǹfààní tí wọ́n bá wí sí ìwọ́n ìṣe Yorùbá. God bless you. Ṣùgbọ́n tí nǹkan bá kan àwọn àǹfààní kan tó bá gẹ́rígẹ́rùn wọn ò ní Yorùbá àǹfààní mi o èmi ìsàǹfààní gẹ́rígẹ́rùn o mi ṣe wòrò mi ṣe Fúlàní mi ṣe Haúsá o. Ẹ̀yin èèyàn mi ẹjọ́ ìyá mi yọ̀yọ̀ ẹ̀yin èèyàn mi mọ̀ tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa ni ẹni kì í ṣáàwò ìjọ tí wọ́n ti ń pààyàn ní Ọ̀wọ̀ wọ́n ti ń pààyàn l'Ákúrẹ́ tí wọ́n ti ń pààyàn káàkiri àwọn àáfàá yìí ò bọ́ta sọ̀rọ̀ náà wọ́n wá pa wọ́n ní Iran wọ́n pa wọ́n ní Iran nísìn àwọn àáfàá ilẹ̀ Yorùbá wá ń challenge America president àti Israel president wọ́n ń sọ wípé Nàìjíríà máa fèsì wọn wípé torí ẹ̀nà lẹ́nu Trump ṣe ń yọ̀ wípé ní ṣàríà lọ kíníkan wọ́n ní Nàìjíríà rẹ́dí àti fèsì Amẹ́ríkà àti Israel ṣẹ́yìn náà rẹ́dí àti fèsì rẹ́dí àti tẹ̀lé wọn lọ́wọ́ agbóhùnsókè ìyàwó àyọ̀yọ̀. Àkọ́kọ́ tí wọ́n bá ní ìyàn òun ọmọ àfáà kan ò ní bu Kùránì jẹ o ìtàn bàbá wa ṣe é lẹ̀ lájọ ń jẹ. Bẹ́ẹ̀ni. Àwọn bàbá wa gbé gbàdo àwọn bàbá wa gbẹ̀gẹ́ àwọn bàbá wa gbé sùn wọ́n jẹta àwọn bàbá wa gbẹ̀wà wọ́n gbẹ̀gúsí wọ́n gbin nǹkan púpọ̀ tá a lè kà tán òun làjọ ń jẹun ò ní jẹ tí a mú bọ̀ ní Saudi ìkan tẹ̀mí mọ̀ ń sọ fún ọ nù ètò òfin lè sọ pé ó máa fà á ní ọ
ó ní pé kó Kùránì ní ìṣe kó rí iná kó sì máa wá jẹ ṣùgbọ́n ìtàn bàbá wa fílẹ̀ náà mo rí pé iná lẹ́yìn náà ń bù sán ẹ̀ ń jẹ kà ẹ̀ ń jẹ yangan ẹ̀ ń jẹ ìgbọ́ gbogbo nǹkan oríṣiríṣi tán bàbá wa ṣe náà lẹ́sìn ń jẹ lónìí ètí rẹ̀ tó mú oúnjẹ bọ̀ Sáúdí tó ní látijọ́ yìí èmi ò jẹ́ ń jẹ Yorùbá mọ́ lédè wọn má bàa wá sẹ́nu mi mọ́ torí kọ́rọ̀ Kùránì yẹn kó lè máa yí lórí àwọn mi oúnjẹ Sáúdí mò ń jẹ mo rí pé oúnjẹ bíi náà wọ́n sì ń jẹ. wọ́n bá ní kán máa kógun bọ̀ àwọn sẹ́tẹ̀mí fẹ́ kán ṣe náà tán bá kó dé ni pé tán bẹ̀rẹ̀ látòrí àwọn agbénipa àmọ̀pọ̀n náà àwọn èsè Yorùbá gidi tán bá wá máa kó dé bóyá kán bẹ̀rẹ̀ látòrí àwọn olórí wa bóyá àwọn olówó àlejò àwọn apàṣẹ wa gọ́fúnà president kí wọ́n pè wọ́n sípàdé bí ìtàn kan tá a gbọ́ rí bí wọ́n ti run wọ́n nílùú kan ṣé Ghana ni kí wọ́n mọ̀ kọjú jẹ́jọ́ pàdé wọn ọba tán tí wọ́n bá ń bọ̀. ọ̀dà ẹ ṣeun yọ̀yọ̀ kí nínú iṣẹ́ inú ìpẹ́jọ́ ọmọ Yorùbá kí ni pride ń pẹ́jọ́ ọmọ Yorùbá. Olúwa mi ò Yorùbá wù yìí Yorùbá dùn àkọ́kọ́ ẹgbọ́ kìíní kan nínú tó bá sọ pé gbogbo ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá tún mọ́ra wa ìdí ni wípé ẹni tó bá jọmọ Yorùbá yóò fẹ́ tàṣà yóò fẹ́ ti ṣe bẹ́ẹ̀ ni kò sì ní kùnà. Ìtí mo inú mi máa ń dùn fún ni pé mo ní àwòyẹ ìdí ni pé tá a bá wọ aṣọ abínibí yẹn tán mo tún wá ní ẹ̀kọ́ ọ̀báyàn gbé tí n bá tún wọ àwùjọ ìtí Yorùbá dùn fún àpọ́nlé ìbẹ́nú èdè ẹ̀nà ìbẹ́nú èdè tí mo ṣẹ́kù sí tí mo sì kíní ní ìsìn tí mo ní ọ̀rọ̀ àná ẹ̀ta àjọ ń sọ̀rọ̀ lọ àwa mẹ́jọ tí mo ní kíní ẹgbà ibẹ̀ náà ni ó ti yé yín ẹ ti mẹ́nu ẹ̀ Yorùbá dùn in fact mo dúpẹ́ o bí n bá tó ń bọ̀ ibí náà ni ó fi mí sí o ṣùgbọ́n sáàjì alékè ogun náà bọ́ ọba tó tó wa dá wa mọ̀ dá wa sáàrin mọ̀gánà bá no family tí wọ́n ní ọmọ Haúsá ọmọ kìnnìkẹ́ wọ́n máa ń yọ̀bẹ síra wọn bí ẹ bá ń bára wọn bí wọ́n mọ̀ para wọn lójú àwọn òbí tíyàn lọ́dọ̀ tí a ọmọ gbọ́dọ̀ gbọ́bí òkè ọmọ gbọ́dọ̀ yọ àdásẹ́nì kejì ẹ̀ kálukú ló mọ àṣà àti ìṣe wa kódà tẹ máwọn àǹfààní tó bá jẹ́ tiwa ń bí attitude ẹ̀ máa yàtọ̀ kò ní í yẹ hàn náà àfi tó bá jábọ́ lẹ́yìn tírélà rí tí ìyá rẹ̀ ò sì wí fún àtọ́jú rẹ̀ ẹnìkan lẹ́rìí pé ẹ̀hànà haram lè yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé lọ́mọ omi wà yìí ní bẹ ní ara rẹ̀ yóò mọ̀ fi ìjọmọnìyàn sí kò ní bú àwọn oníṣẹ̀ṣe kò ní bá wa jà kódà tó máa ṣọ̀rẹ́ omi Yorùbá ń bẹ lára rẹ̀ náà. ẹ ṣeun gan ìyá Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ bá láìkì ìyá Ọ̀yọ́ wa àyè bá wa pàtẹ́wọ́ fún wọn gan ni ẹ ṣe gan ni ẹ̀yin tẹ́ ń wò wá kí nínú yín dùn sí wípé ẹjọ́ ọmọ Yorùbá stand up ẹ bá wa ọ̀ mute ní ìṣẹ́jú kan lẹ́yìn tó bá gba kọ́ọ̀lù yìí tán stand up ẹ máa get ready kalẹ̀ ó ga ìyá Ọ̀yọ́ ẹ̀dẹ̀ kó gbogbo amọ́ra Yorùbá wá kí Yorùbá tó bẹ́ẹ̀ yẹn inú mi ń dùn tó pé mo jọ́ ọmọ Yorùbá tó pé Yorùbá wuyì Yorùbá rẹwà Yorùbá dùn lédè Yorùbá dùn láṣà Yorùbá ṣe rí mọ̀yàn Yorùbá ṣe fi yangàn Yorùbá lọ́pọlọ Yorùbá ní làákàyè púpọ̀ iwájú ni Yorùbá máa ń gbé ẹnìkan ní iyán àti ẹ̀fọ́ aláta ni wọ́n ló jẹ́ kí Yorùbá wọn àwọn wow iyán àti ẹ̀fọ́ aláta ṣé ẹ̀fọ́ aláta rodo ẹ̀pẹ́ bá gbósókè bàbá mi ẹ ṣeun. èmi ni ọmọ ajurin sanra ọmọ àjòkúta má mú mi ọmọ tájú ẹ bá kú àtàlà lọ. irọ́ lélẹ́ yìí o àgbà o ẹ̀yin èèyàn mi oríkì wò Ọlọ́run mi ò gbà lámbà wà láì lámbà ni ọmọ àjòkúta má mú mi àti jásíbò mi àti lórí sọmọ ẹ̀yin èèyàn mi ṣàṣìwà lórí láìfù ẹni sọ irọ́ mi ò ní gbà ẹ̀yin èèyàn mi ṣàṣìwà lórí láìfù ẹ̀yin èèyàn mi ṣàṣìwà lórí
ọmọ àjòkúta máa mú mi ẹ máa sọ wíkìwíkì. mi ò ní gbà ẹ tó wíkìwíkì ọ̀rẹ́ ẹ̀sán máa drop. àwọn òbí wa wọn jẹ́ ká mọ oríkì láti pàtàkì wà ní kékeré ohun tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ wá fún ayé lórí kí ọmọ àjòkúta máa mú mi. àwa máa fi ìṣeré gbàtà wà kékeré ìgbà tó dé ẹgbẹ́ máa kó wa ní. ọmọ àjòkúta máa mú wàhálà ẹ̀dẹ̀ tún gbé wa lọ sọ́nà ọ̀bùn ní àbúrò àwọn èèyàn owó lélẹ̀ rẹ̀. ṣọ́ọ̀ṣì wà lórí láì ṣe ìṣá à ń gbọ́ yín. ṣẹ́rí àwa Yorùbá àwa la dájú gbogbo ẹ̀yà. mo rántí ìgbà tí a wà ní kékeré a máa lọ sọlúdé ní Ifẹ̀ a máa ń pè bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ tẹ̀dó after Ifẹ̀ ló wà. Eégún la lọ máa ń wo nítorí bàbá màmá mi aláàgbá eégún ni mùsùlùmí ni àrùndẹ̀ ni aláàgbá eégún. A máa lọ wo eégún yẹn dẹ̀ lójú ọjà náà ní Central Mosque wà. Ibẹ̀ náà ti máa ń ṣe alágo méje bá wa mute ẹjọ́. Ibẹ̀ yẹn náà ti máa ń ṣe gbogbo nǹkan nígbà yẹn. Ibẹ̀ náà ti máa ṣe ìgbájà náà ti máa ṣe everything. Tá máa lọ wò ó tèrò máa wá from different places. Ṣẹ̀rẹ̀sán ṣe rí àṣà wa ló dáa jù ní gbogbo ẹ̀yà. Mo wà ní ọ́fíìsì ní London bíbá yìí ní last week. Bọ̀bọ́ kan wá gbé ẹ̀fọ́ àti ráìsì wá ó ti fi rúpa lórí bó ṣe sí báyìí gbogbo ní ọ́fíìsì òun kàn lóru irú àti kiri mo ní tèmi kó bá ti délé oúnjẹ yẹn màá lọ sè máa sọ fún ìyàwó mi pé nǹkan tó gbọ́dọ̀ sè fún mi nìyẹn. Àwọn òyìnbó yẹn ń wo pé irú oúnjẹ wo lélẹ̀ àmọ́ ní is our local food. Mo yẹ sọ fún wọn yẹn inú wọn dùn pé irú oúnjẹ yìí wọ́n sọ bàbá yẹn mo ní mo like aroma yẹn. Ṣé rí báwa Yorùbá ṣe ń lo ìgbésí ayé wa ó dùn tí ìbá ṣàwọn lọ́tẹ̀ tó wà àárín wa. Ẹ̀rọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá wò ó àwa náà la ná ń jẹ jù. Mo ti rántí sìn pé egbò mà ti pẹ́ tí mo ti jẹ egbò mọ̀ ó ti pẹ́ tí mo ti jẹ kuru mọ́ ó ti pẹ́ tí mo ti jẹ abàrí ṣé mo nǹkan tó ń pè lábàrí. Epo ti yọ̀ bí ọ̀lẹ̀lẹ̀. Epo ti yọ̀ bí ọ̀lẹ̀lẹ̀. Ọlọ́ba ń kẹ́ ìyá mi ayé là gbé ọlọ́ba ń kẹ́. A ní àwọn oúnjẹ a ní àwọn àṣà tó dáa tọ́lọ́run fi fún wa. Ọlọ́run fún wa ní àwọn àṣà tó tinú àṣà wa. Àwa náà là ń jẹ irú àwa là ń jẹ ògìrì. Àwa là ń jọjọjọ. Àwa là ń jọjọjọ àwa là ń jẹ kí náà ti ń pè é mọ àwọn àgbàdo kan tá a máa ń jẹ àgbàdo gbígbẹ tó máa ń fi àgbọn sí tá a bá ṣe tán. Ọ̀wọ̀wọ̀. Ṣé rí Ọlọ́run bless àwa Yorùbá gan-an. Ṣẹ̀rẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn àṣàwọ̀ nínú wa àwọn ló fẹ́ ba gbogbo ẹ̀ jẹ́. Tẹ́ bá wò nílùú London báyìí ní Birmingham wọ́n ṣàjọyọ̀ ní wípé wọ́n pa president àwọn burúkú tá ń sọ̀rọ̀ yìí wọ́n ṣàjọyọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣẹ̀rẹ̀sán bẹ́ẹ̀ yẹn àwọn ará wọn nílùú wọn ló ṣàjọyọ̀ inú wọn dùn. Ṣẹ̀rẹ̀sán pé Amẹ́ríkà bá wọn pa wọ́n dànù bẹ́ẹ̀ yẹn inú wọn dùn. Ní Birmingham bíbá yìí inú wọn dùn wọ́n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń jọ sí gbogbo ẹ̀ ń rọ́ọ̀kì. Ṣé rí ìran wa ìran tó dáa ni. Àwọn àṣàwọ̀ tá ti gbà lálejò tí ò yẹ ká gbà wọ́n lálejò lágbára Ọlọ́run gbogbo wọn ló dẹ̀ máa kú tìrantìran lágbára Ọlọ́run. Ẹ ṣe bàbá wa. Ẹ wá wo Abẹ́òkúta tẹ́ ẹ̀ dárúkọ pé egungun tó ṣẹlẹ̀ lábẹ́òkúta. Abẹ́òkúta tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yẹn after ìyànà mọ́ṣúárì kí lórúkọ ọjà yìí ní gíní after ìyànà mọ́ṣúárì chọ́ọ̀chì nìyí iwájú ẹnu ọ̀nà chọ́ọ̀chì gangan lòrìṣà eégún yẹn wà. Ẹnu ọ̀nà chọ́ọ̀chì chọ́ọ̀chì yẹn ò torí bẹ́ẹ̀ kó gbé kíní o CAC ní chọ́ọ̀chì yẹn wọn ò torí bẹ́ẹ̀ kí wọ́n ní kí wọ́n wó òrìṣà yẹn kúrò ẹnu ọ̀nà chọ́ọ̀chì gangan ló wà tó ti máa rú gbogbo gbá yẹn síbẹ̀ ẹ tún confirm lọ́wọ́ ẹlòmíì. Bàbá wa ẹ ṣeun gan ni ẹ ṣe kalẹ̀ jẹ́ kẹ́lẹ́ mi Mr. Stand Up ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun gan bẹ́ẹ̀ tí ẹ mọ kí yín ṣí yín ẹ mọ kí yín ló dàbọ̀ Stand Up ẹ bá wa stand up o stand up ti lọ fọwọ́ pa màdámù lọ́rùn. Wọ́n ti fọwọ́ pa màmá o. Stand Up ó dàbí mi wọ́n ti sùn ẹ bá wa gbóhùn sókè lórí fóònù ẹ káàbọ̀ sà. Ìyá mi ṣe ń gbọ́ mi. À ń gbọ́ yín sà. Èmi lọmọ oníjọ náà lé ìjọ máa jọ abẹjọ lẹ́nu
ìjọ máa jọ ọmọ atẹ́ni wíjọ́ kí wúwú ẹ̀ má bàa gbọ̀n lẹ̀ ọmọ ẹmọ ìṣù kékeré tí ń gbé tàbí ẹbọ èmi lẹmọ ẹlẹ́bà ọmọ owó ni gbó kéèyàn má yọ̀lẹ ọmọ òjòwú ṣìkà kọsẹ̀ ó ṣèbí orogún ìyá òun máa kíhun pẹ̀lẹ́ ìgbà tó orogún ìyá òkú pẹ̀lẹ́ ló bá di orí ẹkún mú ọmọ onígbò wórówóró ọmọ onígbò ariwo èmi lọmọ onímọ̀rọ̀ òjẹ̀gán àfẹ̀yí tó bá pọ́n ròdòròdò ọmọ adé ẹ̀là má fẹsẹ̀ kan mi èmi lọ máa gẹ́sìn gàràgàrà kọjá odò. ó ṣe bàbá mi. ọmọ ń tolú èdúró ọmọ abórìṣà ṣẹlẹ̀ ọmọ àgbàjà gbóhùn ọlọ́run ọmọ àrèlàgbà ológójì obìnrin ogún bẹ ńlé ogún bẹ lóko. ẹ ṣe kéèṣì ná. tókó ń bí tilé òbí àrèlàgbà ní kẹ́ ẹ mú nǹkan òun báwọn lóko ọmọ oko sanwó ojúlé lọ. ẹ ṣe ìlú wo lẹ ti wá sà. ọmọ ilé wa lèmi ọmọ ìlàró lèmi ọmọ oróòna ọmọ ìyá àlá ọmọ aró dẹdẹ wọ mi ọmọ abẹni lórí ìfìyókù jí ni ilé ìyá mi mo lọ yẹn. wow tọ́ba ní ká fi yín lẹ̀ ẹ lè kí ó kì í láti èyí ìdí next year. ẹ ṣe gan ẹ bá wa dá sí ètò sà. ṣe rí ẹni tí ò tó ní náà tó ń dènà dé ni. àjẹkùn ìyá ni yóò jẹ. ló máa jẹ ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ṣé bọ́n ti ní kí Trump wá àwọn máa gbogbo nǹkan tó wà nínú kùránà bíi kùrátà làwọn máa lò. owó tí wọ́n wà ní kùrátà bá máa wá dá ní kùránì kùrátà. àwa ń fẹ́ kí Trump wọlé wá àwa máa pọ́ìn tí wọ́n ní àti bí láti máa pọ́ìn láti máa dárúkọ wọn. ibẹ̀ yẹn náà ń gbé àdúgbò ibẹ̀ yẹn náà wà. a máa dárúkọ wọn àmọ́ ibi tó ń gbé amọ̀lé wọn. ìyá mi. ọ̀dà ẹ ṣe gan kí ló inú yín ṣe ń dùpẹ́jọ́ ọmọ Yorùbá. Ìyá mi ọmọ Yorùbá ni mí inú mi dùn. Kí ló ń dùn nínú yín? Tẹ bá worí TikTok ẹ rí aṣọ tí mo wọ̀ ń bẹ̀ aṣọ àti oúnjẹ Yorùbá ló làṣà tí n bá kó sí sányán tí mo kó sáṣọ òkè tí mo wọ̀ lẹ̀kẹ̀ tí mo múrù kẹ̀rẹ̀ dá ìlú wà nínú ilé mi bíbá Yorùbá wò ìlú. mi gan fẹ́ ra ìlú sílé. Ìlú gangan wà nínú ilé mi bí. Ẹ ṣeun gan. Ṣé oúnjẹ la fẹ́ sọ ni oúnjẹ mo fẹ́ lọ nítorí ẹ̀fọ́ ebòlò ni mo ṣe fẹ́ lọ lé mi ì tí ì rẹ̀ ẹ̀fọ́ ebòlò jẹ́ ń bì báyìí. Ẹ fẹ́ lọ Nàìjíríà torí ẹ̀fọ́ ebòlò. Torí ẹ̀fọ́ ebòlò. Wow. Àwa náà máa sọ pé ẹ jọ̀ṣọ̀ kéru òru ọ̀ṣọ̀ àwa la nọ̀ṣọ̀ àwa la ní àpárá. Kí ló ń jẹ́ ọ̀ṣọ̀? Kí ló ń jẹ́ àpárá? Ọ̀ṣọ̀ yẹn dàbí bí irú ni ṣùgbọ́n kì í ṣe irú. Ẹ̀gbádò ló ní ọ̀ṣọ̀. Àwa la ní àpárá. Àpárá yẹn ó máa ń so ó máa ń gùn ó máa ń sán pàrà wọ́n máa sè é wọ́n á ní ìdọ́bẹ̀ sí àpárá ó dọ́bẹ̀ sí yùnkùn ó lọ gbajalẹ̀ kọ ẹ̀gán wèrè ńkọ́ ẹ̀gán wèrè wọ́n ti bá mi rà wọ́n ti sẹ́ǹdì ẹ̀sìn mi bí rí ìyá mi wọ́n bá olúbèjé ńkọ́ olúbèjé Yorùbá Ọlọ́run ò ní pa mí fún yín Ọlọ́run ò ní dá yín rú fún mi. ẹ ṣe ń gan bàbá wa ẹ wo bàbá wa yìí sórí yín wú bí wọ́n ṣe ń sọ̀rọ̀ Yorùbá àbórí yín ò wú lórí ètò Yorùbá Wuyì yìí a máa make sure pé iyì ara ilẹ̀ Yorùbá a máa gbé síta lórí ètò Yorùbá Wuyì if you don't know your wiki don't call in o ẹ sàmà fún yín ní blow lẹ́nu ẹ bá wa gbóhùn sókè. Yorùbá Wuyì. ta ló sọ pé kàn mẹ́ta ló sọ̀rọ̀ mẹ́ẹ̀kì fún wọn ní ẹ̀ṣẹ̀ ta ló sọ̀rọ̀ yẹn ìyàwó Àjọkẹ́ mọ́dàrí kan tẹ̀ ń lè máa fún mi inú ẹ̀ àwọn ẹ̀ bá wa gbóhùn sókè. Hello, ẹ kú iṣẹ́ o. A wà pẹ̀lú yín mà. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni màámi. Èmi Àwẹ̀kẹ́ Òtẹ́lẹ̀ Tọ́lá. Àwẹ̀kẹ́. Ọmọ ẹlẹ́rìn mọ̀sà, ọmọ ewé ládọ́gba. O ṣé màámi. Ọmọ ọ̀mọ̀dún ọmọ sàájà. Ọmọ ṣọ́ni bálé ọmọ bàkà ṣe. Jẹ́ kí n tún kíra mi sílé ìyá mi. Èmi lọmọ òpó múlẹ́rọ̀ mọ́jà lẹ́kàn. Òpó rọ́ṣọ òpó gbàjá òpó kan dúdú nílé yeye tó bí mi lọ́mọ ẹ jẹ́ kí n mọ bẹ́ẹ̀. Ẹ ṣe bá wa dá sétò màámi. Ẹ kú iṣẹ́ ẹ kú ètò mi ò pè yín rí Yorùbá Wuyì gbogbo gbà. Ẹ bá mi kí màámi yín káàbọ̀ ẹ káàbọ̀ màá lọ́ọ̀bù yín gan. Gbogbo ìgbà ni mo máa ń wà ní orí prógráàmù yín èyí tí mi ò bá bá yín ṣe máa padà wò lẹ́yìn ètò ẹ ń gbìyànjú Ọlọ́run adéyànjú yín ládé lágbára Ọlọ́run
ibi tá a fẹ́ kígi Yorùbá wó sí ibẹ̀ ló máa wó sí lágbára Ọlọ́run. Gbogbo àwọn ẹlẹ́sìn burúkú yìí wọn ò ní jẹ́rí wa lágbára Ọlọ́run. Àti ti gbàgbọ́ ni o àti ti mọ́lé ni o wọn ò ní jẹ́rí wa. Wọn ò ní fi búrẹ́dì wọn kó wa lómi ọbẹ̀ lágbára Ọlọ́run. Ẹ wá bá wa ké tantan sí Mufti Ìwó. kó pe mi ìmúrúkọ gbogbo wọn ni gbogbo àwọn sálàfí àwọn ní gbogbo wọn yẹn èyí ajígini arìngìnìgìnì wọjà kán pera wọn kán wá mú Rashidi Ìwó kó ṣáájú wọn kó tẹ̀lé wọn lọ sí ọ̀dọ̀ àwọn Amẹ́ríkà kán lọ bá wọn jà níbẹ̀. So kán lọ kọjú wọn wípé kán má wá sí Nàìjíríà o tó bá jẹ́ wípé wọ́n bí ìyá wọn tán wá bí bàbá wọn tẹ̀lé kán try ẹ̀ àlá àwọn yẹn náà á ràn wọ́n lọ́wọ́ wọn ti mọ̀ pé àwọn ti ń tẹ́ gbogbo wọn ti ń jáde ní síta ti ń sunkún wípé ní ọ̀sán àwẹ̀ ní gbogbo eléyìí ń ṣẹlẹ̀ wọn àti rí nǹkan kan o ẹ sọ fún wọn màrìwò náà sì ń rí wọn àti rí eégún. Lẹ́yìn eégún ẹ̀yọ̀ gan máa jáde. O ṣé màámi. Lẹ́yìn eégún ẹ̀yọ̀ ìjáde wọn ètí ìmọ̀ ń pa. Ilé ìyá ńlá ìyá ran èní gbè hàn èyí tó bá wà láyé kò ní gbè wọn èyí tó bá ti wọ lọ wà lóde ọ̀run náà yóò mọ̀ sọ fún wọn wípé àwọn ò rán wọn níṣẹ́ tó báyìí ni. Àwọn gan á sọ fún wọn wípé òun ò mọ̀ wọ́n rí mọ́. Á dìnáì wọn. Màmí ìlú wo ni? Lágbára Ọlọ́run. Ọmọ Òró ni mí, Òkè Ọlà Òró. Ọmọ Òkè Ọlà Òró. Ọmọ Òkè Ọlà Òró gidi ni mí. Mo ti gbọ́ oríkì yín yẹn. Mo wà ní mo mọ̀ ní dáadáa. Ẹ ṣe mà. Ẹ̀yin lọmọ olóró ẹ̀ kan. Orí mi èmi lọmọ olóró ẹ̀ kan Òró. Ọwọ́ mi ló tẹ̀ màmí. Ìyá mi Àjọkẹ́ fún mi ní ìṣẹ́jú kan kí n pè ìyá wa yìí náà. Stáàfù lẹ́yìn lórí péèjì. Ẹ bá wa gbóhùn sókè mo lè kí ìyá yẹn sọ Òró fún wa ní èdè wọn yẹn mo láìkẹ́ ẹ̀ gan. Ẹ bá wa gbóhùn sókè o. Ẹ káàsán. Ẹ má kí wa. A kó ètò. Ẹ má kí wa oríkì yín la fẹ́ mo oríkì yín báyìí. Mo láìkí bí Trump bó ṣe ń bá wa ṣètò Nàìjíríà ìlú yẹn dẹ̀ máa da lágbára Jésù Ọlọ́run á wá ṣe. Àbí ká dá dúró màmí ẹ ṣe jẹ́ ká dá dúró ẹ bá wa ṣàdúrà kọ́lọ́ ní àdá dúró. Tí wọ́n ní Iran làwọn fẹ́ support ẹ jẹ́ kán máa lọ sí Iran. Okay, kán máa lọ ní. Wọ́n dẹ̀ bá sọ pé àwọn ò fẹ́ yọ sàríà kúrò nínú constitution Nàìjíríà kí wọ́n jẹ́ kí Trump kó wọnú Nàìjíríà kó wá bá wa pín Nàìjà. Yorùbá nation wa la fẹ́ bí wú obì ti wù ń bẹ̀ nìyẹn. Kọ́lọ̀ bá wa pín Nàìjíríà kárí Yorùbá nation wa gbà. Òun làdúrà wa nǹkan tá a fẹ́ nìyẹn o. Màmí kí oríkì yín. Oríkì mi àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó bí sẹ́kọ̀ọ́. Èkó náà bí èmi náà sí and I spend all my life in Èkó. Even in ìsàlẹ̀ Èkó Èbúté Mẹ́ta ni Ireland àti mainland àwọn àdàgbà sí. Màmí mò ń gbọ́ yín. Ìbàdí àrán eléyìn jowó bí yín jowú. Lámbà rèé o. Lambadini rèé o. Ẹ bá wa pè yàwó ayé ní ìyá Lamba. Ìbàdí àrán lórí kì í. Wọ́n pè mí kékeré nìyẹn o, ìbàdí àrán. Ọmọ ọlá. Wọ́n ti fẹ́ gẹ̀ẹ́tì. Ọmọ ọlá. Wọ́n ti fẹ́ gẹ̀ẹ́tì ọmọ ọlá. Tó jayé kiri tó jayé Amẹ́ríkà. Ó ti yé wa. Àmọ́ bí tajà ẹjọ́ tó ti yé yín. Ó ti kí. Tẹ́ bá wá lọ́la tí ẹ ti lọ kọ́ oríkì yín kan tó pèsè orí tó yìí. Mo ti mú ohun yín kalẹ̀. Tí ẹ bá pèsè orí tó yìí, tí ẹ lọ pé kẹ́pẹ́ Nàìjíríà. Máa pe bàbá mi. Ẹ pè wọ́n nísìnyí. Kí ọ̀sẹ̀ tá a mú yìí kó tó délẹ̀. Kẹ́ pè mí padà kẹ́ kí oríkì yín fún mi. Tẹ́ bá wá àwọn Ìbàdí àrán tí bá wá bá yín London. Oníṣẹ̀ṣe ṣe n'Abẹ́òkúta. Àwọn onílẹ̀ àwọn náà ń jà yìí pé ká padà sílé ká padà sí ilẹ̀ wa
ohun tán fi bílẹ̀ Odùduwà ilẹ̀ Yorùbá nìyẹn táwọn àáfàá dẹ̀ wá sọ pé a gbọ́dọ̀ ṣẹ̀sìn bàbá wa mọ́ kò dẹ̀ sí kò sí Christianity kò sí oníṣẹ̀ṣẹ̀ tó sọ pé kán má ṣe ti mùsùlùmí wọn láyé àtijọ́ gbogbo ẹ̀sìn oníkálukú ń ṣe tiẹ̀ ní gbogbo adẹ́wà nírẹ̀pọ̀ gbọ́ àwọn hooligans mùsùlùmí tọ́lẹ̀ lọ́pọ̀ àwọn ẹ̀sìn kò gbọ́dọ̀ ṣe àwọn ẹ̀sìn kò wọ́n ń bú ẹ̀sìn ẹlẹ́sìn wọ́n ń bá àwọn ẹlẹ́sìn mìíràn jà àwọn onílẹ̀ dẹ̀ tí wọ́n ti dìde sí pé ẹ̀sìn wa yẹn ẹ jẹ́ agbélárugẹ. So màámi láti kán mọ̀ yìí pé ilẹ̀ Yorùbá nǹkan tó fi pinlẹ̀ Yorùbá ní ẹ̀sìn ìṣẹ̀ṣe òun ni onílẹ̀ òun ni àwọn onílẹ̀ náà ṣe gbé jáde Ọlọ́run ṣe kó sí wọn nínú pé ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀sìn wa. ẹ ṣe màámi mo rí wípé ẹ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ẹ bá mi try kẹ́kọ̀ọ́ oríkì yín kẹ́ lè bá mi kọ́ àwọn ọmọ ẹ ní sùúrù kẹ́ lè bá mi wọ́n ìṣẹ̀lẹ̀ sí màámi yìí mo wẹ́yìn kan hide behind the camera tó bẹ̀ kẹ́ gbójú yọ kẹ́ jáde sí Yorùbá wò yìí ẹ̀ tó kẹ́ máa mú yín dání ìyàwó àyè bóyá ìṣẹ̀lẹ̀ sí yìí ẹ bá wa kọ oríkì yín kẹ́ lè máa kí àwọn ọmọ nulẹ̀ orúkọ òyìnbó orúkọ àràbó ẹ jẹ́ ká mú kó ẹ ká máa sọ àwọn ọmọ wa ní kọ́kọ́ yín kẹ́yìn náà kọ́ àwọn ẹ lè ní kọ́ rìkọ́ọ̀dù ẹ̀ fún yín kọ́ ṣe voice note ẹ ní kọ́ ṣe voice note kọ́ fi rìkọ́ọ̀dù ẹ̀ fún yín kọ́ kọ́ yín kẹ́yìn náà kọ́ àwọn ọmọ oúnjẹ wa ẹ máa try lẹ́kọ̀ọ̀kan kẹ́ máa ro àmàlà fún àwọn ọmọ nulẹ̀ ẹ máa ro ẹ̀bà fún wọn àwọn oúnjẹ àràbó orúkọ àràbó orúkọ òyìnbó ẹ bá wa yọkọ ẹ máa sọ àwọn ọmọ wa ní Ọláyínká Ọláwùnmí Adéyẹmí Tèmiládé so mami ẹ má pè wọn lórí kì wọn Adúkẹ́ Amọ̀pé Àṣàkẹ́ Àjíù ẹ jẹ́ kó kí wọ́n máa wú ẹ ṣe mà so the spirit of our ancestors will come into them wọ́n á dẹ̀ ṣe ìrìn láyé àti gbogbo àwọn pátápátá gbogbo wọn náà máa ṣe ìrìn ẹ ṣe mà mi see you some other time thank you ma ẹ ṣe gan ìyàwó Àjọkẹ́ Onímàdárí kan ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣeun gan-an adúpẹ́ gan-an èmi lọ́mọ ẹ̀dẹ́ mọ̀ fún àrùn gan-an máa jí lálá ọ̀ṣun. wọ́n tún fa akọ sí. lẹ́yìn tí àgbọ̀ ọmọ bá rówó po nílùú mo mọ̀ ọjọ́ èmi lọ́mọ orí jọ́tà àti dìnàdìnà kò ní rẹni dẹdẹ káwọn lè dẹdẹ pọ̀ sí ẹbí làwọn. ó ti yé mi báyìí. abájọ lórí péjì yẹn lè má jò ẹ continue. ẹ gbọ́ oríkì mi yẹn ni. òun náà oríkì yóò yẹ kó pílẹ̀ sí wá sí. èmi lọ́mọ orí jọ́tà àti dìnàdìnà bá rówó po nílùú mo mọ̀ ọjọ́ ọmọ ṣe rí ẹ dákun lórí ìtọ̀rọ̀ àwọn àbúrò dáàdì yín Ọlọ́run bá mi ràn wọ́n lọ́wọ́. àwọn àbúrò dáàdì mi èwo tún ni. tí mo ẹgbẹ́ yìí náà mọ̀ mí o ẹ mọ̀jà sọ di fàjà o àwọn àbúrò dáàdì yín Ọlọ́run ó bá mi gbàdúrà wọn. mo ti ń sọ fún yín tẹ́lẹ̀ pé ó ní àwọn kankan tí mo tọrọ sọ́dọ̀ ọba adẹ́dà ọba ṣẹ̀dá àti láti ẹ̀yẹ ní ti bá mi sáyìn rẹ̀ bọ̀ ibi tó kù sí mo sì mọ̀ pé yọba mi sáyìn rẹ̀ délé ń dùn mọ́ mi gẹ̀gẹ́gẹ̀gẹ́ ẹ ń bá ní wọ́n mọ́ bọ́ta mọ́ ẹ̀wọ̀n ẹ̀kẹ́ni mọ́ jẹ́ níta òun láṣẹ o ẹ jẹ́ wọ́n mọ́ bọ́ta o kò wá ní ìdí kan dúró de Trump ẹ jẹ́ kan lọ bá Trump lọ́hùn tí wọ́n bá wá láwọn ò lè lọ bá Trump lọ́hùn àwọn kọ̀ọ̀kan ajẹ́ bí àwọn baba ńlá wa ni wọ́n bí wa mọ́ ni pé ẹni òkè ni wá ara nǹkan bẹ́ẹ̀ yẹn ó kún ara nǹkan tá gbogbo àwọn ọmọ àlè àtòkò wa bá lójú wọ́n ṣe sọ káwọn fẹ́ gba orí ìyàgbá wa lọ́wọ́ wa àwa làwa nígbà àwa làwa wà nígbà kò síbẹ̀ ṣe lè ránṣọ òfin sìn bẹ́ẹ̀ fi rán gàm tẹ wá fi ìlẹ̀kẹ̀ sí tẹ fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́ ayé ìgbà kan náà tẹ́ fi ìlẹ̀kẹ̀ dẹ́rù bà wá bẹ́ẹ̀ ni sọ pé bá ti lo ìlẹ̀kẹ̀ o ọmọ kinní kan ni Ọlọ́run ni ó mú ebi ó lo ìlẹ̀kẹ̀. àti ọmọ tó ń pè wá ń gbà yẹn àti dọmọ ẹ. àgbọmọ yìí kó ṣe pé tọrọ tẹnu ìwé mi báyìí ọmọ ẹdẹ lèmi ilé ìyá mi báyìí ilé èṣù ni wọ́n máa ń bọ èṣù làwọn máa ń bọ a máa jẹun tán nídìí èṣù àtún máa lọ kírun a máa tẹ̀lé egún àwọn a máa gbọ́ pọ̀pọ̀rọ̀ àtún yanu mọ́ṣáláṣí àtún kírun. èyí aládàlú epo. aládàlú ṣé mo kò dé sí nǹkan tó sọ pé kíní bọ̀ ní ìsìtọ́ because ìfẹ́ wà nígbà yẹn ìfẹ́ wà nígbà yẹn nígbà àwọn ọmọ àlè ti wá pọ̀ nínú ọmọ ọkọ yìí àwọn náà wá dojú rẹ̀ bolẹ̀ so kàkà kí kíní kan dẹ̀ akápò ẹkùn kálukú àṣẹ ọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ṣeun ìyàwó ẹ ṣe gan ni òbí ìyàwó ayé ṣe ń dùn àṣẹ Èdùmàrè ṣẹnu tí ń dùn wípé ẹjọ́ ọmọ Yorùbá
àwọn wèrè oníṣòkòtò sófésófé ọ̀rọ̀ wọn ti dàrú wọn ò mọ nǹkan tí wọ́n ṣe mọ́ ọ̀rọ̀ wọn ti dàrú o ogun ló ń tì wọ́n ilẹ̀ ti mọ́ bá olóró wọn ní gbangba òde èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí alájà ni mí tí máa ti ń gbà yóò mọ ń dùn mí ni pé mo gé alájà níwájú ọlọ́ àtẹ̀yà tó wọ́n ti ba ìpín ẹgbẹ́. báàrí màmí ẹ ní sùn báàrí ẹ bá wa mute báàrí ẹ bá wa mute sórí Ọlọ́run ẹgbọ́n sókè màmí àjà ni màá jọ fún un sùn. wọ́n ti ba ẹ̀sìn yẹn jẹ́ wọn ò jẹ́ kẹ́sìn yẹn fẹ́ wúyàn sí mọ́ bọ̀tù yẹn wò pé owó tá a fẹ́rẹ̀ kọ́ àtàkàrà ìjẹ́ ká lè gbé sọ. àwọn ibi tábí wa sí nìyẹn bọ̀tù ẹ̀fì ilé bàbá tèmi Ṣàngó làwa ń sìn ọkọ ya Ṣàngó ni wọ́n ń sìn nílé bàbá mi ìdí bàbá mi sìn títí kó tó di kó wá lọ Mẹ́kà tán wá lọ wẹ̀ wọ́nká mùsùlùmí. òótọ́ ni nílé ọkọ mi kẹ̀ ní àwọn ọmọ mi Ọlọ́bàtálá ni wọ́n àtọlọ́sùn ní ọdún tó sì kọjá ọdún tá a parí 2025 ọmọ mi obìnrin yẹn kò lè mọ́ bọ́ lọ́dọọdún Amẹ́ríkà bí ìrìnàjò àwọn bá bọ́ Nàìjíríà ni Ọbàtálá Ọ̀ṣun kò lè mọ́ bọ́ every year àfowóránṣẹ́ náà tó ṣe wọn bàbá ṣe iṣẹ́ ṣe làgbà ìbímọ ok ìjọ kan mo látìgbà tí mo lọ sí mọ́ṣáláṣí mo lọ sí Nàìjíríà last year mo wá ń bi ìmáàmù wa mo ní àfà mo ní but ó dàbí pé ìkíní ìlàbáláyé ìṣe Kùránì àti Bíbélì ìlàbáláyé ẹ̀sìn àbáláyé ni àbá ó ní rárá ó ní kò sí nǹkan bọ̀tì máàmù wa ní mi ìfẹ́ bá jiyàn kò sí nítọ́jọ́ o ẹ̀sìn mùsùlùmí lẹ̀sìn gidi mo ló ti dà nígbà ò bá yá oníkálukú ọ̀bẹ̀lẹ̀ tó belongs to wọn ò rí ṣe ojú ti tì wọ́n ẹ jẹ́ kí wọ́n rè bá Trump ẹ má dàá mọ́ sí lẹ́sìn o. ẹ dákun kí lórúkọ pẹ́sidẹ̀ntì ní Israẹli wọ́n ní Trump àti Israẹli làwọn fẹ́ bá jà báyìí nísìn Nàìjíríà fẹ́ bá Netanyahu èlèmí máa ń pè. Netanyahu ni òun àti president àti Trump náà fẹ́ lọ bá ká má wulẹ̀ lọ bá kájọ wá bá wọn dásà ti múra bí wọn lá àìmọye kù sí ìbẹ lọ́wọ́ wọn kí wọn máa kà á bíbélì kì ẹlòmíì agbádá rẹ̀ ni wọn fi ra kùbù rẹ̀ débi tí wọn ti pa tí wọn ti gbóná dànù olórí burúkú ni wọn ní táwọn eléégún ṣe fún wọn ní Abẹ́òkúta èmi gan sọpọtì ẹ kó láìké ó dùn wọn ká lọ bí tó kù ká lọ gbá transformer mú tí ò bá tẹ́ wọn lọ́rùn ó sì bọ̀ nbẹ a máa padà sí ds wa a padà sí ìṣẹ̀ṣe wa Yorùbá nation wa máa bọ́ sí lójú ẹ̀mí gbogbo alóde máa ṣe ìṣe yìí wa lágbára Ọlọ́run ojú òwà tí wọn ní tẹ́mi fi láìkí Yorùbá ni wípé ṣe rí Yorùbá ọ̀gá lọ́lọ́run sí wa gbogbo ọjọ́ gbogbo ibi tá a bá dé ọ̀gá ni wá o a kì í ṣọmọṣẹ́ ìyẹn gan ìlara yẹn tó wá ń wà fún wọn ó tún wà àwọn méjì tó kù tàjọ àwọn Ìgbò kankan ni ìlara yẹn wà fún wọn wọn máa ń lara wa ni wọn fẹ́ẹ́ fi ẹ̀sìn gbalẹ̀ wa bọ́lá ń tẹ̀sí dá wa ni kí kúṣà aládàra wa sójà Yorùbá lẹ fẹ́ sọ ni àbí àṣà Yorùbá àbí ìmúra Yorùbá àbí ìṣe Yorùbá ilẹ̀ Yorùbá ẹ̀ lérò ọmọ kí wọ́n fi pàjí bàbá rẹ̀ you never wake happen you still dey sleep kò sí ẹni ilẹ̀ Yorùbá. ẹ ṣeun màmí ẹ ṣeun gan. so wọn náà bá gba ẹja pàtàkì fún yín lẹ́ẹ̀kan sí because I like àwọn ọ̀rọ̀ fẹ́ sọ ẹ ṣeun màmí Mr. alágbó méjì àbí alápò méjì ni ẹ bá wa wọ mute kẹ bá wa gbóhùn sókè kí ẹ má pè é lọ́mọdé ń kú àmọ́ kúlíkúlí lórí bíbí yìí o ẹ gbóhùn sókè èèyàn kan pé lóun máa dùkú ta máa mú mi kí ni mo ṣe fún yín lórí sóòlù kí ni mo ṣe fún yín ẹ gbóhùn sókè màá nà lómi lórí péjì ẹ gbóhùn sókè. mo lébi lọ máa gbólú ajé ọmọ òjìlóru kẹrìírí ọmọ ọbẹ rírí ló ọmọ òṣùpálẹ ẹni ògùn ẹni ọwọ́ bàbá rẹ̀ bá tó kó lọ bá wa tún ṣe. mo ròyìn pípẹ́ lè kí oríkì yẹn Ọlọ́run ẹ̀yin kọ́ àgbẹ̀ lórí péjì tó pé mo ròyìn pípẹ́ lè borí kì í. ìyá mi lọmọ ìdíyàn òrùdòrùdù lọ́jọ́ ọ̀rẹ́ ìrẹ́ yìí ṣe kó yẹn náà má gàdá ò ṣe bájà ní bá gàdá jàgàdá rí. ìyá mi ní ìlú ojú ògbé ọmọ ìlú ojú ògbé bàbá bí akọni àtúnra ẹbí. bàbá bí akọni àtúnra ẹbí wa o. ìlú wo nìyẹn. Benin Republic la wà. Benin Republic. bẹ̀tẹ̀ ẹ tún wá mọ oríkì tó báyìí ṣé èèmọ̀ ọ̀nà yìí tẹ́ ẹ̀ wá nílẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ mọ oríkì ara yín àtúpàtẹ́wọ́ fún yín lẹ́ẹ̀kan sí. àmẹ́gbó ni wá.
Ànàgó ní ara àwọn Yorùbá tó ń lọ síbẹ̀ yẹn náà ní ẹ̀ẹ́dẹ̀ mọ ìtàn kankan bẹ́ẹ̀ ṣe débẹ̀ ní republic yẹn. Àwọn bá a ṣe délẹ̀ yìí àti Ọ̀yọ́ la ti wá. Kí ló ṣẹlẹ̀? Kí ló sọ fún yín pé ó ṣẹlẹ̀ tẹ́ fi débẹ̀ yẹn? Kí ló sọ fún yín pé ó ṣẹlẹ̀? Ìṣẹ̀lẹ̀ ni pé àwọn nígbà yẹn bí ìtàn ẹ jẹ́ kí n sọ Ànàgó yẹn kí kó lè clear dáadáa. Wọ́n ní ìgbà náà péré ìjà ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. Ìgbà ìjà ṣẹlẹ̀ Ọ̀yọ́ ni àwọn bàbá ti wà. Àwọn fi bínú kó ní Ọ̀yọ́. Wọ́n wá tẹ̀dó sí Abẹ́òkúta. Láti Abẹ́òkúta wọn Ifá tó sọ pé wọn ò tí ì débi tí wọ́n ń lọ àjòkò ni wọ́n tó fi gbéra. Wọ́n fi wá tẹ̀dó sí ilẹ̀ Benin bí ni wọ́n fi bí àwọn bàbá ti wá síbí náà fi bí àwa náà síbí. Àmọ́ àwọn bàbá wa wọn ò fìgbà kan máa sọ̀rọ̀ Ọ̀yọ́ fún wa, sọ ọ̀rọ̀ Yorùbá pìtàn Yorùbá fún wa. Títí dé ìgbà tèmi náà ṣe tán tí mo tó wá fẹ́ fẹ́yàwó, mo tó gbìyànjú mo sì tó wá fẹ́ ọmọ Yorùbá Abẹ́òkúta. Táwọn náà tó wá sí Benin bí tí àwọn fábílì tiẹ̀ náà tó wá sí Benin bí wá tẹ̀dó àtúnríra wa àtúnfẹ́ra wa. Wọ́n wá jọ fún èdè Yorùbá yẹn kó dúró déédéé láàrin wa àti láàrin àwọn ọmọ wa wọn. Náà ṣe rí Yorùbá. Ẹ má bínú sá, mo fẹ́ kí àwọn bàbá yín lórí àwọn bàbá yín lórí àwọn ẹ̀yin tẹ́ wà nísìnyí lórí àwọn ìyá tó ti lọ. Mo kí wọn tó má ti bọ́ sí ọ̀run kí àwọ̀ rere wọn kó máa jẹ nímọ̀ rẹ̀. Tó wẹ́ pọ́n wà ní ayé kí Elédùmarè kó fi ayé kẹ́ wọn kó má fàyè dá wọn láàmú. Gbogbo àtàsìkò wọn bá yá kó Elédùmarè bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìdí tí inú tèmi Yorùbá Wuyi ṣe dùn ni wípé wọ́n mẹ̀ǹtẹ́nì èdè yẹn fún yín. Wọ́n tó wá sọ ìtàn fún yín. Wọn ò sọ nǹkan tó dún ìjà, ṣé wọn ò sọ nǹkan tó fa ìjà ní Ọ̀yọ́ fún yín tí àwọn bá yín fi move out. Ẹ mọ̀ ọmọ ọba làwa náà, ọ̀rọ̀ adé náà ni. Ọ̀rọ̀ adé náà ni. Kò ṣòye ni. Wọ́n wá ní kàkàtì kí àbúrò máa bá ẹ̀gbọ́n ẹ̀jà sóyè. Kò fi ìlú lẹ́fẹ̀ẹ́ kẹ́gbọ́n máa. Kó máa rúùlù lọ. Ẹ̀yin èèyàn mi kí lẹ rí sí nǹkan tí bàbá wọn ṣe níbẹ̀ yẹn nílẹ̀ Yorùbá. Ara ìjẹ́ ọmọlúàbí wa nílẹ̀ Yorùbá ni. Ìjọmọlúàbí. Adúpẹ́ bá wa dá sí ètò ẹ ṣé gan. Ọ̀tọ̀ bá tún lọ́rọ̀ mi tẹ̀fẹ́ sọ bá wa sọ. Máa fún yín time, at least we'll give you 5 minutes. Ẹ rí Yorùbá àti péjú. Àti pé tán kò. Common sense, God bless you. Ká wá sọ pé àbá tó sọ pé a fẹ́ bàjẹ́ ni pé a ti dáa jù. A fẹ́ bàjẹ́ ni a ti wá dáa jù. Torí ẹ̀yin náà ẹ kọ́kọ́ já wò gbogbo wa tá a jọ ń gbọ́ra wa báyìí. Ìgbà tí olúkúlùkù ń wá tó ń kí ara ẹ̀ tó ń sọ pé òun ní lágbájá, òun ní oríkì báyìí, òun lè kíní báyìí tí a jọ ń gbọ́. Adùn tí olúkúlùkù wa kọ́kọ́ ń rí bẹ́ẹ̀. Ẹ wo àwọn èèyàn ṣe ń rẹ́rìn inú àwọn èèyàn kan ń dùn ní. À ń gbọ́ níta. Èmi kíra mi, ìwọ kíra ẹ̀, òun kíra ẹ̀. Ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé mi rò pé ó wà nù ràn mí, ó wà nù ẹ̀yà mi pé ó yà wọ́n náà tẹ̀ lórí kìdí. Àwa Yorùbá àṣàlá ní ànẹ́sìn. God bless you. Ṣé ẹ̀ ń gbọ́ Yorùbá àṣàlá ní ànẹ́sìn? Kò sí nǹkan kan tó máa ń jẹ́sìn nínú Yorùbá. Ànẹ́sìn. Ẹni tó pè lórí fóònù yẹn máa pè yín padà ní sùúrù, bàbá mi gbọ́n sàn. Eléégún làwa, eléégún. A fi ń ṣe egún yẹn títí dìsín. Egún àwọn bàbá mi nílẹ̀ Benin bíi mẹ́sàn-án àgbò ó wà dọ̀la. Tí àwọn bàbá filẹ̀ fún àwọn bàbá tiwa, táwọn bàbá wa náà wọ́n dẹ̀ ṣe egún yẹn aṣọ ọdún ẹ̀ títí ó kan dádì mi ṣe títí wọ́n ti filẹ̀ fáwa náà nísìn. Èyí náà dẹ̀ fi ń ṣe egún yẹn. Wow. Nínú wa nílé wa náà kan náà tí àwọn bí wa sí nílé wa, àwọn kan náà wà níbẹ̀ tó jẹ́ àfáà nínú wa tó jẹ́ pé aláfáà ni wọ́n, tó jẹ́ pé ìgbà tí bàbá wa ti kú yẹn eégún yẹn bíi pé kó má sí mọ́. Wọ́n fẹ́ parẹ́. Kó má sí mọ́, ṣùgbọ́n èmi ò ní la ojú mi lẹ̀ kí
kí tàlùbọ̀ kó wọ̀. Mo fẹ́ sọ kinní kan fún wa. Ṣé ẹ rí eégún tá a ṣe wá lọ yìí? So gbogbo anybody ti dákẹ́ wọn ò dá sí àwọn òpin ṣe Mẹ̀sùn Àgbò láti jáde mo ṣáà ń dá gbogbo ẹ̀rọ mẹ́bọ̀ ta ni mo fẹ́ lọ kéèpè ta ni mo fẹ́ lọ bá nísìn. Ok mo wá dákẹ́ mo ń wòran títí ọdún yẹn ó pé gbàtọ́dún yẹn pé àwọn àbúrò mi kan náà wà tó jẹ́ pé àwọn náà fẹ́ràn Mẹ̀sùn Àgbò yẹn pé kó ṣàjáde ṣùgbọ́n tí n bá sọ pé mi àti wọn nìkan agbára wa ò ní ká. Mo rò pé káwọn fámílì ò dá sí àwọn ẹ̀gbọ́n bàbá àbí kìnnìkan káwọn náà ò dá sí náà anybody wọn ṣàdákẹ́ wọn ò bá fi dá sí ọ̀rọ̀ yẹn wà lókè tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi Mẹ̀sùn Àgbò lẹ̀ tó bá di ọdún tó ń bọ̀ à á ṣètò bó ṣe máa jáde. Ṣé mọ̀ pé báwọn eégún mi tó ti jáde ní ọ̀dọ̀ tiwọn tó ti jáde ní Gbọ̀ngàn tí wọ́n ti ń ṣeré bọ̀ báyìí mo fi Elédùmarè búra fún yín. Ṣé rí sàdédé tí wọ́n ń déwájú ilé wa báyìí àjà jìn Mẹ̀sùn Àgbò bọ́lẹ̀. Wow. Elédùmarè orí àjà lẹ̀kún yẹn ń gbé nínú kẹfí àbáláyé tó wà ló ń gbé lórí àjà. Ìgbà táwọn eégún tó ti gbóǹbọ̀ tí wọ́n déwájú ilé wa àjà yẹn jìn Mẹ̀sùn Àgbò bọ́lẹ̀ fúnra rẹ̀. Wow. Wàláhì tàlá ìyá tó bí mi wà ní ẹsẹ̀ dádì mi ìyá tó bí mi wà ń bẹ̀. Ṣé rí tí màá mi pariwo pé adé àjà jìn o ní àjájú bá mo sáré wọnú ilé báyìí mo ti rí ẹkún yẹn ó ti ṣubú sílẹ̀ báyìí ara mi sógiri báyìí mo dẹ̀ wá ń wo bí ẹ̀yà dádì mi báyìí mo ń wò mo rí ẹ̀yà spirit dádì mi mo rí lẹ́ẹ̀kan náà báyìí nǹkan ńlá ló ṣẹlẹ̀ yìí o. Ìgbà yẹn àwọn tí ò fẹ́ bá mi dá sí tẹ́lẹ̀ ọ̀tún òsì bẹ̀rẹ̀ sí sáré wá àlọ́gbé fàjọlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Mẹ̀sùn Àgbò fẹ́ bóde ó fẹ́ jáde síta pé látìgbà tí dádì wa ti kú Mẹ̀sùn Àgbò jáde pé Mẹ̀sùn Àgbò fẹ́ bọ́ta ó fẹ́ jáde ní tó bá jẹ́ nǹkan tó fẹ́ náà nìyẹn ó ti yá nìyẹn kó jáde o. Mẹ̀sùn Àgbò jáde ọdún yẹn wá dùn ju bí a ṣe lérò ẹ̀ tẹ́lẹ̀ lọ bí èmi gan bá bí mo ṣe lè ṣe ó tún wá dùn tó jẹ́ pé gbogbo nǹkan wá tùbà tó túṣẹ gbogbo ẹ̀ wá dáa tó ṣe ní gidi. Ẹ ṣe mọ̀ bá wa gan aláìkí àwọn ìtàn tẹ́ sọ fún wa ẹ bá wa sọ fún wa kí ni ìdí kan tí ẹ ṣe fẹ́ràn láti jọmọ Yorùbá kí ló máa ń dùn yín pé Yorùbá ni. Ṣe bọ́rọ̀ la jọ ń sọ yìí tí mò ń gbàgbọ́ yé nǹkan tá a jọ ń sọ tínú mi dẹ̀ ń dùn yẹn lásán ṣé ó ti kó lè tó mi kí ni mo tún fẹ́ pé ṣé tí n bá jẹ́ ẹ̀yà mi ṣé yà lè máa jọ sọ ọ̀rọ̀ tó dùn. So èdè Yorùbá ló dùn mọ́ ẹ̀yin ẹ ṣe bàbá wa. èdè yẹn lásán how to make it happy ju gbogbo ọ̀rọ̀ tó tún wà láyé rẹ̀ tó lè jẹ́ Yorùbá. ṣebí ẹ ṣeun ká tún gbé kọ̀lẹ̀ lómìn ẹ ti wà lórí page a sì lè pè yín padà ẹ ṣe gan adúpẹ́ Yorùbá mà ti wá pé ju ọmọ Yorùbá mà ti wá yarí báyìí torí Ọlọ́run o Yorùbá yarí o ẹ bá wa gbóhùn sókè o. Hello, salaam alaikum ìyá wa. Sàlátù mọ́lẹ́kùn ló máa parí ẹ̀ ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa kórí kìlẹ̀ yín. Ẹ kú ìgbẹ́ Ọlọ́run jẹ́ kẹ́mi rẹ́yìn oṣù. Ẹ ra mà ìyá wa Yorùbáwùyí kò ní bàjẹ́ fún yín. Àṣẹ Èdùmàrè. Àníwá yín tì. Àṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà ni wá wa náà sì lágbá Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́pẹ́ fún wa ní owó náà lánàá yọ̀ náà láfíà. Ká bá máa gbalẹ̀ Yorùbá ní fi ń ṣàwátì gbogbo wa pátá lágbá náà. Àtolóyè wa bàbá Sunday Igboho bàbá Òòṣà òun bàbá Dámi bàbá àgbàlagbà kókà takúlayà kò sọmọ náà tí ó jọṣẹ wà láìtàláì sọmi láìlàsíláwó wà. Kọ́lọ́jẹ́ kẹ́mi bàbá náà ẹ̀gún àti bàbá wa bá jẹ́ Akíntóyè bàbá àgbàlagbà lágbára Ọlọ́run ọba iṣẹ́ àlà kò ní bàjẹ́ fún yín ẹ̀dẹ̀ ẹ̀kú ètò so ẹ̀kú ètò inú mi ti ẹ̀dùn pé ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ pé wọlé ẹ ṣe ìsà inú mi dùn pé ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ pé wọlé. gbogbo bẹ́ẹ̀ sọ látọjọ́ ọjọ́ yìí kan tó da òun lẹ́ sọ wàláhì gbogbo ẹni tó bá dẹ̀ sọ pé nǹkan tẹ́ ẹ sọ kò ṣe nǹkan tó da kọ́ wá sí kọ́ sílẹ̀kùn kọ̀ọ̀gá kí gbogbo wọn kọ́ tì wọ́n wọnú bẹ̀ kọ́ dẹ̀ máa lọ jayé wọn bẹ̀ because ìdíbàjẹ́ òun làwọn èèyàn fẹ́ máa dúró sí wọ́n gbọ́ ilẹ̀ Yorùbá ẹ̀yin náà máa wò ó gbogbo orú àwọn tó ń pera wọn ìwò wọ́n ń ṣera wọn gbogbo àwọn tó wà nílọrin yẹn náà kẹ̀dẹ̀rẹ́ wọ́n orúkọ àlá Ọlọ́run ọba ó ti dá anybody sílé ayé pé kó ń kálukú máa sìn òun kó ń kálukú anything tó bó jẹ́ sìn ìbílẹ̀ ni bó jẹ́ ti Christian ni bó jẹ́ ti Muslim ni ẹ̀sìn tó bá lè fi sìn òun tọ́lọ́run ọba máa fi gbọ́ Ọlọ́run ọba yìí kò rorò àwọn tó kàn kóra wọn tí wọ́n háìdí ara wọn síbẹ̀ táwọn náà tó ń lọ ṣe àfáà àrọ́ àfáà kínní àwọn náà ń ba gbogbo ayé jẹ́
ẹ̀yin náà máa wo gbogbo orú àwọn Boko Haram kí wọ́n mú yẹn kọ́ dẹ̀ tó máa ṣe bísímìláì kan tó pààyàn ẹ̀ẹ́dẹ̀ tó wá ń pe àwọn èèyàn pé ẹ̀hún náà wò kọ́lọ́mọ bọ́ lọ́jọ́ kan máa fi ṣó ẹ̀ṣọ́ wa kó ṣàánú wa kó bá gba ilẹ̀ Yorùbá làwọn wá nídìí o ilẹ̀ Yorùbá la nídìí kí Haúsá máa lọ́ wọn kí Ìgbò máa lọ́ wọn kí Yorùbá wa kadẹ̀ dádúró kọ́lọ́mọ bọ́ lọ́jọ́ ń dẹ̀ bá wa ṣe kọjá kọ́ wọlá òru yìí kọ́lọ́mọ bá wa ṣe bẹ́ẹ̀ kọ́ bá a ṣe bẹ́ẹ̀ ẹ̀ náà wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé gbogbo irú àwọn mufti Ìwó àti bí irú ọba Àwo ṣé wọ́n fẹ́ lọ bá Trump ṣọ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn tó lọ ń bọ̀ ẹ̀ náà máa wò ó yà mí. wọ́n ní ọmọ ìyá àwọn ní Iran tí Trump bomb so wọ́n ní Nigeria Muslims pé wọ́n ti ṣetán láti kọjú sí Trump àti Netanyahu president America àti president Israel wọ́n láwọn Yorùbá Muslim wọ́n láwọn ti ṣetán báyìí wọ́n tó máa fún Trump lẹ́sẹ̀ lẹ́nu báyìí wọ́n lẹ́nu yà máa ṣe jẹ ni. mélòó ni bọ́dì Mufti Olúwo gan tó yẹ pé òun gan tó yẹ pé òun Olúwo gan kódà gan ọ̀ gbọ́dọ̀ gba lójú kó má gbókìtì bí ẹ̀mẹ́rin gbogbo bọ́dì ọ̀jẹ̀ bí wà lẹ́sẹ̀ ṣebó orí àlééfà tó wà ń bẹ̀rẹ̀ lọ́jọ́ lọ òun ló fà tí gbogbo náà tó ṣe ń gapá tó ń ṣe rádaràdà náà tí ò bá yẹ pé bóyá orí àlééfà tó wà ẹ̀wọ̀n làwọn yẹn fi respect wọn tó ń fi respect wọn pé bóyá kínní. so gẹ́gẹ́ bí mùsùlùmí nísìn tí wọ́n bá pè pé ó yá o káwọn lọ fèsì Trump àti Netanyahu president Israel ẹ̀yin ò ní tẹ̀lé wọn. kódà gan mo ti gbàṣogun wọ̀ báyìí ibo náà ti máa pàdé mi. ṣe mọ̀ pé mọ́sẹ̀fù nọ́mbà yín o ṣe mọ̀ pé ìdẹ̀sọ pé ti gbáṣọ ogun wọ̀ báyìí o tó má ti bẹ̀rẹ̀. kò sí wàhálà ìyá mi Yorùbá wù kò sí wàhálà kí a kó. bàbá yìí ẹ̀yin ṣe yàn Ọlọ́run rárá ẹ̀yin ṣe yàn Ọlọ́run. mo láfẹ́rẹ́ mo láyẹ tá a máa lọ support wọn náà bóyá màá kọ́kọ́ béèrè lọ́wọ́ Ìgbòho bóyá tí Ìgbòho bá rìlíìsì mi pé ká tẹ̀lé wọn àbí kílẹ̀ rí. kí ló ń dùn nínú ìpẹ̀jọ́ ọmọ Yorùbá kí ló máa ń dùn nínú ìpẹ̀jọ́ ọmọ Yorùbá. ó dùn mí wà lẹ́tàlá súnmọ́bí láìlà sí láwà Yorùbá wà lẹ́tàlá inú mi dùn pé èdè àṣà gidi nípa àṣà ìṣẹ̀ṣe gbogbo ẹ̀ wà lẹ́tàlá ṣé tàṣà wa ni ṣé ti ṣe wa ni ṣé torúkì tí wọ́n ti ẹ̀ ṣé torúkì ìdílé ìyá mi àti ti bàbá mi ni because èmi tẹ́ ń wò yìí èmi ni ọmọ aníkú ní kan máa wò kan máa là orí kòjèlé wà náà ikọ́ sọtọ́ kòjèlé ò lè san orílẹ̀-èdè wọ́gbẹ̀jọ olójó ṣèdí gegele kógun sí ọmọ ìyá àgbẹ̀jọ́ kòjèlé tó kun méjì lápò ẹni tí ọjẹ́ ò béèrè ẹ̀ abogun dànìdànì lápò tábàlà aṣògùn kàmọ́ ẹni tí ọjẹ́ ò béèrè ẹ̀ ọmọ ògbójúlógún kan máa jẹ́ ńkó pẹ́ńpẹ́ bí àṣà aṣọdẹ bí ológbò onípẹ̀pẹ́ ọmọ àjàmú òjò èmi tún lọmọ àrò túkẹ ọmọ àrò gbàgbà ń yàwó ọmọ atẹrúgbóṣológe ọmọ àrò òkú ẹlòmíì ò jẹ àṣàgbàbẹ nídìndìnrín mẹsàn àgbòlò òrè ló pè mí tá bá ń ra ìgbàdé mi ní mẹ́nìkan lọ onípẹ̀pẹ́ àǹdílé bàbá kò ní bàjẹ́ ìyá mi Yorùbá kọ̀ǹfàmù làwa náà mi ń ṣe orúkọ mi ń ṣe nẹ́físù o mi ń ṣe máláùdù o Yorùbá kọ̀ǹfàmù ni mí o. Yorùbá kọ̀ǹfàmù ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá wa yìí wọ́n láwọn ò ṣe síláàmù gbàgbé orírun àwọn wọ́n láwọn ò ṣe síláàmù gbàgbé àwọn Yorùbá àwọn bàbá àwọn ẹ̀ṣẹ̀ gan lágbára Ọlọ́run. Yes, this ọmọlúwàbí nílẹ̀ Yorùbá whatever ẹ̀sìn tó bá wù kó máa sìn ó gbọ́dọ̀ jẹ́ number one priority ẹ gbọ́dọ̀ jẹ́ pé kí ni mí who am I ọmọ Yorùbá ni mí. Thank you bàbá wa Mercy Agbo ẹ bá ṣe tán pọ̀ lórí show ẹ bá wa share fídíò yìí ṣáà ń dùn mọ́ mi ṣáà ẹ bá gbọ́ ó dùn mọ́ mi gangan fídíò yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ṣáà ń dùn mọ́ mi ẹ bá wa gbóhùn sókè. ẹ kálẹ́ ń dàn. ẹ kálẹ́ mà. ok ẹ bá kálẹ́ sà ẹ kálẹ́ sà. nípa ewì ilé Tajíba topic alẹ́ ó dùn mọ́ mi àwa náà máa ń pè ní ẹ má bínú kí ló tún sápá mi lórí ìsìn. ẹ fẹ́ kà nínú ìwé ó yẹ kà àbí màdámù wà lẹ́gbẹ̀ẹ́ kan máa sọ fún yín. mi kí ẹ ká àwa ni ọmọ òdìyàn ọmọ arúgbó bàbá ẹ̀gùn ọmọ ní mo ṣe ẹ̀jìnà ọmọ ní mo ṣe ànádòrò ọmọ olódìyàn àgbélẹ̀
Òdíyàn ni wọ́n máa ń sìn ní agboolé wa gbà yẹn, agboolé ọba wọn ti wá. Ọmọ ìlú wo ni sà? Ọmọ Èkó ni mí. Ọmọ onímùṣe àjínà. Ọmọ onímùṣe ànádòru. Ọmọ onímùṣe ànádòru. Ọmọ Òwòrò ṣẹ̀ṣẹ̀ ní ìgà. Ó ń lẹ̀ lè kì í tí bá fà yín mọ́ra láti tí mo gbé gbàdú fún yín wọ́n á ní obìnrin nà bàbá baálé ilé onílé. A lè sọ fún pé lórí péèjì a máa ń kó bláàlà fẹ́ni tí ò bá ti mórí kì. Abánikẹ́ tẹ́wọ́ yín sì ká kó yín bláàlà. Báwo lè ṣe máa fi hàn? Ó try díẹ̀ náà, ó gbìyànjú. Ọ̀nà àwọn try díẹ̀, ó yẹ fúnra yín ní mark. Ẹ̀yin yẹn bá mi fún wọn ní mark over 10. Ẹ réètì bàbá yìí over 10. Ọmọ onímùṣe àjínà bá réètì wọn over 10. Ẹ bá wa dá sétò jàre sí yín. Ẹ bá wa dá sétò. Bọ̀dẹ̀ mo fún yín chance kan tọ́ sí ọgbọ́n mi díẹ̀ bóyá àtàrí pé. Ní kí n tọ́ sí ọ̀gá wọn. Báwo lè ṣe fẹ́ kọ́ ọmọ tẹ́yìn ò bá mọ̀? Ẹ bá wa lọ kọ́ oríkì yẹn o. Next time ẹ bá máa pè báyìí. Tẹ́ bá pè kẹsọ oríkì yẹn. Màá pè madam. Màá ní kàn fi iyọ̀ já ọbẹ̀ fún yín. Now, ẹ bá wa dá sétò. So, very topic lálẹ́ yìí. Ó máa ṣe o. Very link in between òtítọ́ sọnù ti pẹ́ fún generation wa. Ìdí ẹ̀ ní àwọn táwọn ti diaspora tàbá ń sọ̀rọ̀ à ń name orúkọ ọmọ wa gbogbo ẹ̀ don't speak vernacular. Ebi tí gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n wọ́ nìyẹn. School ni o, school náà ti kó bá wa don't speak vernacular o. So wọ́n àwọn ọmọ ọ̀rẹ́ mi ti bá rí wọn á ní Jadon lórúkọ ilé Nidon lórúkọ ilé wọ́n á pè wọ́n. Mo ní kí ló ń jẹ́ Jadon? Olúwa àti ìyàwó àwọn làwọn jókòó láti decide orúkọ yẹn káwọn kan láìpẹ́ ẹ̀ ní àmukàn mérí. Wọ́n á ní kí ni wọ́n mérí fún láti sọnù gan-an. Mo ní kò dẹ̀ ń ṣẹ́yìn ní èmi gan mo wà láàrin yìí ní pé mo kàn dẹ̀ rí pé nǹkan tá jẹ ló ń gba káàkiri all over the world. Kí ni Jadon? Àwọn míì oríkì wọn nínú orúkọ tó ń sọmọ lóríkì yẹn máa ti wà. Bẹ́ẹ̀ pé síbi tó máa dé tó bá dárúkọ yẹn sílẹ̀ wọ́n wò pé ọmọ òdìyàn lélẹ̀ wọ́n ti mọ ibi tó ti wá. Bẹ́ẹ̀ dẹ̀ mo rántí nínú èsì kan sọ fún wa ìgbà yẹn ní wípé ìgbà tí ìjà ṣẹlẹ̀ Èkó ìgbà yẹn Akíntóyè ni ló jẹ́ ọba Èkó ìgbà yẹn. Táwọn British wá help ẹ̀ láti gba that seaside yẹn tó ń pè ní Lagos State lẹ́ni. Ọba tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò sọ́kọ̀ wọ́n lé because òun ní powerful machinery táwọn British gbé sí àárín omi wọ́n fi ń ju àkàrà wọlé. So bí ìsọ́kọ̀ àti gbogbo àwọn ẹmẹ̀wà àti gbogbo àwọn ọmọọba which my family was part of bá ṣe kọ́kọ́ sáré lọ sí Ẹ̀pẹ́ nìyẹn. Ẹ̀pẹ́ tán dẹ̀ pẹ́ wọ́n dá pé some few years later ogun yẹn tún rìn dẹ́pẹ́ bí àwọn great grandfather tún dìde nìyẹn wọ́n ṣe tún fèsì ọ̀nà nìyẹn tó di pé today's Bendel State Benin ní Benin City àwọn Benin ló gbà wá wọlé jẹ́ pé wọ́n tún settle síbẹ̀ tó ń gbà tá débẹ̀ òòṣà tó ń sìn ní Benin Kingdom gbà yẹn òun ló ń pè ní Òdíyàn òun ló ń pè lódìyàn. So wà tán bí gbogbo wọn tán bí gbà yẹn wọ́n ṣe wọnú wọ́n ṣe ń pè wọ́n. So mi ní wà surprise tí bá dé Lagos State lẹ́nu tí bá ní ọmọ Òdíyàn ní mí wọ́n ṣe máa gbà mí wọlé without no problem because àwọn gan mọ ibi tí mo ti ń bọ̀ tí mo fi ọmọ tó wà Lagos State ìrìn gbogbo adé rẹ̀. Ọ̀dà ẹ ṣeun gan bàbá wa thank you fún ẹ̀kọ́ tẹ́yìn náà tún kọ́ wa bẹ̀tẹ̀ track lè bá wa kọ́ oríkì yẹn pélé tó mọ̀ pẹ́ sí Nàìjíríà bá wa pé ilé kí wọ́n ṣe oríkì yẹn sínú voice note fún yín
kẹ́ máa kíra yín kẹ́ máa bá wa kí àwọn ọmọ ẹ ṣèjì orúkọ àwọn ọmọ yẹn bá wa sọ wọ́n ní ẹ bá wa sọ ọmọ yín ní orúkọ ilẹ̀ Yorùbá bí Àdìgún Àrẹ̀mú Àdùkẹ́ Àjọkẹ́ Adéwùnmí Yínkálẹ̀ yìí ń jẹ́ Adéyínká ẹ bá wa ṣe sọ ọmọ yín wò lẹ sọ lórúkọ Adé ṣe sọ ọmọ yín lórúkọ Adé. ẹ rántí now ẹ̀yin èèyàn wa ní ẹjọ́ ẹ̀yin èèyàn wa ní comment section ẹ jẹ́ fún wa ní orúkọ Adé bíi 10 bàbá wa ẹ bá wa lọ sí comment section ẹ máa lórúkọ Adé tẹ̀lé choose níbẹ̀ yẹn ẹ bá wa máa fi àwọn ọmọ yẹn sìn ẹ ṣe gan thank you sáyé ká pàtẹ́wọ́ fún yín bẹ́ẹ̀ tó pẹ́ sọ story fún wa èèyàn kan ti rẹ́ẹ̀tì yan wọn ní 1/10 làwọn fún yín ẹ máa mú yẹn lọ ìjọba wa kọ àwọn orúkọ Adébọ́lá Adéwùnmí èèyàn bá wa kọ orúkọ Adé tó bá pọ̀ sí èèyàn kan fún wọn ní 4/10 Mr. Olúfowóbí ẹ̀yìn tẹ̀ láàánú díẹ̀ MSK ẹ̀rọ mute Mr. Olúfowóbí fún wọn ní 4/10 yín láàánú díẹ̀ ìyá mi mo dúpẹ́ gbáǹkó làwọn ṣe ojú 1/10 náà fún wọn please ẹ bá wa gbóhùn sókè. ìyá wa Yorùbá wuyì ẹ kálẹ́. ní dààmú ẹ bá wa gbóhùn sókè. ẹ kú ètò. Adéyẹmí à ń gbọ́ yín. Èmi ní ọmọ Àkúrẹ́ olómi méjì kan pè jèjì lálà àlà àwọn kì í péré àlàdomi Arẹmọ ayé ìṣàkúrẹ́ kì í mọ̀ lálà àlà tèmi nínú kí lọ́dọ̀ iye mi ọmọ Àkúrẹ́ ọmọbìnrin Àkúrẹ́ tó kó bọ̀ ó mọ̀ sí ló pẹ́ fún ọmọkùnrin Àkúrẹ́ tọ́jà ó má gàdá péré ọmọ amúdàsílẹ̀ mú gbẹnu panu ọmọ olókìtì kékeré ọ̀nà ọ̀gbọ̀n sọ̀rọ̀ èèyàn arúnú dẹ̀ ó kù kékeré kí n débẹ̀ ó ṣòro ó dòrò wẹ́kù ó kù kékeré kí n débẹ̀ ó dòrí di ọ́nù ayé ìṣàkúrẹ́ kí n mọ̀ lálà àlá.